Nupeng sáwẹ́lé ìyanṣẹ́lódì lẹ́yìn àdéhùn pẹ̀lú iléeṣẹ́ ìpọnpọ Dangote. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ẹ̀ka epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà Nupeng ti wọ́gilé ìyanṣẹ́lódì wọn tí wọ́n bẹ̀rẹ̀ lọ́jọ́ Ajé. Nupeng sáwẹ́lé ìyanṣẹ́lódì lẹ́yìn tí àdéhùn wáyé láàrin ẹgbẹ́ àti iléeṣẹ́ ìpọnpọ Dangote. Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lójú òpó X wọn, Nupeng kéde pé àwọn aláṣẹ iléeṣẹ́ ìpọnpọ Dangote ti gbà pé èyíkéyìí tó bá wù nínú àwọn dẹ́rẹ́bà ọkọ̀ epo iléeṣẹ́ náà ló lè darapọ̀ mọ́ òṣìṣẹ́. Ìgbésẹ̀ yìí kò bá àwọn aláṣẹ iléeṣẹ́ ìpọnpọ Dangote lára mu. Nupeng fi ẹ̀sùn kan iléeṣẹ́ ìpọnpọ Dangote pé ó ń sọ ara rẹ̀ di balógun èmi nìkan lọ̀gá lẹ́ka ìpọnpọ, sísan owó oṣù tí kò yaranti fáwọn òṣìṣẹ́ rẹ̀ àti gígùnlé àwọn ìwà tí ó lòdì sí ọ̀rọ̀ òṣìṣẹ́ eléyìí tí wọ́n ní ó tako òfin òṣìṣẹ́ lábẹ́lé àti lágbàáyé. Iléeṣẹ́ Dangote kò tí ì fèsì sí àwọn ẹ̀sùn náà. Ẹ̀ka ìpọnpọ àti afẹ́fẹ́ gáàsì ní igi lẹ́yìn ọgbà fún ọrọ̀ ajé Nàìjíríà pẹ̀lú ìdíyelé $1.2 bílíọ̀nù. Àwọn ilé àti iléeṣẹ́ gbogbo ló nílò epo gẹ́gẹ́ bí ohun àmúṣagbára fún ẹ̀rọ amúnáwá wọn. Bákan náà láwọn awakọ̀ pẹ̀lú lílò rẹ̀ láti fi gbé ọkọ̀ wọn ró. Àwọn awakọ̀ ti ṣàlàyé ẹ̀dùn ọkàn wọn lórí rògbòdìyàn tó wáyé láàrin àwọn igun méjèèjì, èyí tí wọ́n sọ pé ó lè tún fa ọ̀wọ́n gógó epo àti ẹ̀kúnwó ọkọ̀ jákèjádò Nàìjíríà. Mínísítà fún ètò ìlera pẹ̀lú iṣẹ́ kìlọ̀ pé ìyanṣẹ́lódì Nupeng yóò ní ipa tó le lára àwọn ilé ìwòsàn káàkiri Nàìjíríà o, nítorí ìdá 80 nínú wọn ló jẹ́ pé ẹ̀rọ amúnáwá ni wọ́n ń lò. Àdéhùn tí àwọn méjèèjì tọwọ́ bọ̀ là á kalẹ̀ pé gbígba àwọn òṣìṣẹ́ sínú ẹgbẹ́ òṣìṣẹ́ yóò bẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà yóò sì wáyé fún ọ̀sẹ̀ méjì gbáko. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín in ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.